àtàmú ìlú fẹ́mi láyè àti ìjọba ilẹ̀ yìí eléyìí màtúndékè ìgbà o. Di aṣíwájú nínú ìlú wọ́n kọ̀ wá ìpẹ̀lú ọ̀rẹ́ wọn àti ìbẹ̀rẹ̀. Orí wọn ṣe gudugudu méje ọ̀nìrìṣà mo tún kí olórí Fọláṣadé Ògúnwùsì mo ṣe kábíyèsí o tó bá yẹ pé kìí ṣe pé ọdún ọlọ́jọ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ pé àtẹ̀yìn àti bàbá lẹ́jọ́ wà ń bí àti rí àdẹ̀tírí bàbá mo tún lẹ́ẹ̀kan sí mo tún kí Olúgbò Tilẹ̀gbò alóbi elémi òkú kan gbagún Olúgbò igun ni bàbá ẹyẹ kẹyọ dẹ́yìn ẹkùn ní bàbá àgbàlagbà Olúgbò ìsá àsábà gbogbo ara kékeré jẹgbẹni jẹgbẹni ìjàkọ́jẹgbẹni tówó ni bẹ́ẹ̀ ni òwú ló bá ilẹ̀kẹ̀ múlẹ̀ pẹ̀lú gbá ọ̀parapọ̀ wá dówó wọ́n kó nu ṣẹ̀kẹ̀rẹ̀ àwọn àgbà wá ní ìwọ ṣẹ̀kẹ̀rẹ̀ ìwọ lọ kọ́kọ́ pawó wọn àlọ́ kọ̀ọ̀kan náà ẹlẹ́lẹ́ni ò ní gbàṣẹ Olúgbò ṣe mo ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí ọ. Fọláṣadé Ògúnwùsì Fọláṣadé òní ìfẹ́ o gbogbo oúnjẹ tàbí èlé bọ̀sẹ̀ súnmọ́ bí ẹ wọ́n gbọ́
àyà òkú ìbò ṣe dáadáa nínú ilé tó. Àyà bàbá wa ó ń gbé ọ̀fọ́kọ, ó ń ròkà fọ́kọ, àwọn ọ̀rẹ́ ọkọ, àwọn ọmọọba ó ṣàpọ́nlé wọn. Fọláṣadé tó ń bá bọ́kọ̀ dámọ̀ràn bọ́kọ̀ ó ṣe là. Àyà òní wọ́n máa ṣàdúrà fún ẹni. Aṣọ tó mú lọ sóde níjọ́dún. Bàbá tó wọ́n ṣẹ̀ṣẹ̀ tó lánàá pìtì. Ìyàwó ní mú lọ sí dáhùn bẹ́ẹ̀ ló fi ránjẹ́. Fọláṣadé òní mo ṣì. Òrìrì gbèsè ọ̀nù bí ó ṣe. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Àná mi sọ̀rọ̀. Fọláṣadé òní rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. Ayákábíyèsí ọ̀la rẹ̀ á sọ̀rọ̀. Ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Àwọn ìkànnì mi ti wọlé tí mo ti fojú rí, ṣùgbọ́n àti mo ti rí náà mo ti sọ, mo sì ń retí ìwé torí pé bí àwọn oní nǹkan bá ti dé tó ó ṣe é ṣe kí n má láǹfààní àti tó tó yín kí láti wọ́n sì mú kí olúwo ọba Abdulrasheed Eluwa, mo kí ọba Gandhi lẹ́ẹ̀kan sí o, mo kí yóò kábíyèsí adé ọ̀pẹ lórí o, ìròpẹ̀ rẹ̀ yóò pẹ́ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ní sà, ẹ̀sìn ọba yóò sì jẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọba lẹ́yọ̀ àjòrì àjòdú ẹ̀mí gbára jèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ̀ pákó pì sáńgàbí sólùrùkú ẹ̀kún ojú nìkan ló lè yàn kábíyèsí kólódúnmákójú rẹ̀ lẹ́ẹ̀gbà arójúṣeré ààrẹ níjà ọ̀wọ́ adé má bí mi lọ́nà tí ì ṣe o ṣẹ̀kẹ̀rẹ̀ gbẹ́dẹ̀ ọmọ àtìbà kò mú kọ̀ wálé àtọ̀nà bàbá mi tó ṣe wá kúrò láti bí ọ̀kọ̀ ọdún mẹ́gẹ̀gẹ̀ òyìnbó lédì tí fi máa ń ròyìn àjò aládélẹ́yẹ ọ̀rọ̀ bàbá mi kọ́ bọ́ bí o ṣe ọ̀pá-dìjọ́ tẹ̀là ọmọ agbègbè ọjà ọ̀dọ́tẹ tó fi ń sọ́kọ̀ ẹ̀jẹ̀ ọ̀sọ́kọ̀ ìdìbò tó fi ń sọ́kọ̀ ìdìbò kò mú kọ̀ wálé kò ṣe kábíyèsí o ẹ̀wẹ̀ mo kì bá mi ààrẹ mùsùlùmí lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀gbẹ́jọ ẹ̀mẹ́wàá. Wọ́n kẹjọ́ aládàáhùn dà mí. Bá ń pè é. Olówó jọ olówó lọ, wọ́n kẹjọ́ alátọ́fi gbogbo ayé owó ẹ̀tọ́ Mùsàsì. Ìlànà ọlọ́run ọba lẹ́lẹ́sọ̀ ní ìlú Ọ̀yọ́ mi. Wọ́n kẹjọ́ alámi ní ìdámà bá mi. Àbíbáríkà ló ń wá. Thank you. Official. Ìlú Ìbàdàn yìí, mo dúpẹ́ adúpẹ́ lásìkò kọ̀ọ̀kan ní kálukú máa ń nìkan àpẹẹrẹ. Àsìkò tí barrister ní ìyájẹ́ wọlé tó di ààrẹ tẹ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn CCII tí wọ́n lọ sáà kejì lọ. Àkókò rẹ̀ ní ilẹ̀ Ìbàdàn wù ń bàdàn. Gbogbo ẹgbẹ́ ọmọ CCII lọ́jọ́ pé gbogbo àwọn ìrìnàjò ọmọ ẹgbẹ́ lọ́rọ̀ àjọ níní mo kí ọ kú oríire o barrister ní ìyájẹ́ wọlé. Kábíyèsí. Yes. Ọba Adémọ́lá èlérè Gúúsì. Adémọ́lá èlérè Gúúsì. Kábíyèsí Adémọ́lá èlérè Gúúsì. Adémọ́lá èlérè Gúúsì. Àná bàbá ládọjà Ẹdẹ́wùsì. Àná kábíyèsí Ọ̀làdọ̀jà. Adémọ́lá èlérè Gúúsì. Kọ́lọ́wọlé tẹ̀sí ọmọ bàbá àrìnbó kiri. Ìdá méjì bàbá tó pẹ̀lẹ́ ẹni tó ṣe. Kọ́lọ́wọlé mi ọmọ Fọláni o. Àjàre ló fi Kọ́lọ́wọlé mi ọmọ Fọláni o. Alájà tí ìwọ̀n bí ọmọ tí mo bí mi gbọ́mọ̀ bí. Ìgbìyànjú tó bá ń gbìyànjú Ìbàdàn tí o bá fi dára pàjá ṣe
ìyẹn wà ní gbogbo bí òkàlùkà bá ròkà ńlẹ̀ yìí tí o bá mú ti bọ́lágà lẹ́tà fi ìdìnnà sí ọ̀ka ọkọ̀ níjọ wọn a máa rán gẹ́gẹ́. Aláàjì Ibrahim Abbas àti kọ́yí mo tún yín kí o. Aṣíwájú àdínní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí Aláàjì Mutí Ọládẹjọ. Ẹ má fi ìbọn lọ láàyè o. Ẹni tí o ní sùúrù àti ìyá. Àbọ̀dà gbogbo èèyàn tó ní sùúrù lókè. Èrò ọmọ láti lò sáàbọ̀. Gbogbo ọkọ̀ mákìrì débi ní ṣèlú bọ́ àdìgbà kan. Ọmọdé bọ̀ àdàgbà ẹ má fi gbàgbé ayé. Bí mo ti dájú kan, mo rí Mágàjí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Ìdí iṣẹ́ ẹni là á máa ní lọ́lẹ̀. Èèyàn tèmi nù. Bọ́lá wọlé ọmọ Àdábánijà. Mágàjí Bọ́lá wọlé kú kálẹ̀ bá mi. Ògbó ìdẹ̀kùn mákàkìjì bí òṣèlú tó wáyá, aṣẹ́ni tó wá sàn. Ìmúlẹ̀ dání, ó yẹ ká mi ọmọ màmá lélẹ̀. Ó yẹ ká mi ìlà wá ní o. Ọmọ màmá lóde, ojú òní ìsìn bàbá mi. Ó yẹ ká má ṣàlọ́ bá ní tí ò fẹ́ràn ẹ. Torí bá fún màá fẹ́ oko nífẹ̀ẹ́. Láàrú ká fún mọ́ta kò nígbà. Àlọ́ àṣetú bàbá ojú, ó yẹ ká mi ọmọ yìí. Ayò gbogbo rẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni. Lẹ́nìí, ọ̀rọ̀ ní ni wá para kí ní àjẹ́ ọ̀bàlẹ̀. Àwọn àgbà tí wọ́n ń bá lé kí ní ara ò ní wọ́n o. Bí ọlọ́run ti fún wa ní ọjọ́ òjòní, ojú ọjọ́ fún régé. Ẹ má ṣe làákàyọ̀ mọ̀ pé ọba tọ́lọ̀ ló ń yọ ọdún sí lọ́ba. Àwọn tí a mọ̀ lọ́rọ̀ mọ̀ lọ́rọ̀. Àwọn ìyálọ́jà mọ̀ lọ́rọ̀. Àwọn aṣẹ́wó kárùwà wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn adé ìtura wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn onímọ́tò wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn ìyálọ́jà wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn ẹni tó fẹ́. Ọ̀rọ̀ ajé lọ. Ìta pé ìran pé òwò. Àwọn ẹni àṣẹ o. Ojú ayé pé o. Ojú ayé pé. Ojú ayé pé èèyàn tí a bá tẹ̀kọ̀ dárí ni. A ó máa wò ṣe é bọ̀ ni. A ó máa wò ṣe é. Alábàásí ló lábá. Mímí yóò fi sọ. Màkìlá. Orí òwe nìyí. Ọmọ ilé ọkọ. Ẹjọ́ chairman planning committee coordination planning committee. Bàbá olóyè Báyọ̀ Òyòrò ẹjọ́ bá ń bọ́ láì máa wájú. Chairman coordination planning committee Chief Báyọ̀ Òyòrò ẹjọ́ ẹ bá ń bọ́ láyè àti President General CCII. Ẹjọ́ ẹjẹ́ kó lọ lẹ́jẹ̀ ẹjọ́. Ẹ̀yin méjèèjì sà. Àwọn ọlọ́run jáde. Mi ò tó pè yín o. Deputy Governor náà ní pè yín wá. Ògbómọ̀dúkú gbà mí. Ògbómọ̀dúkú bàbá gáàdì o. Wọ́n wo kankan sí ṣẹlẹ̀. Wọ́n wo ìsàlẹ̀ ọjà bá lọ́nà ilé ọ̀sẹ̀ méjì ń bàdàn. Mo rí bí ariwo kan pọ̀ fẹ̀. Mọ̀jàlá wá kan ṣòwò. Ṣùgbọ́n àwọn tí ìrí dáadáa kò yé mi. Ṣé bá ti fojú pẹ́rín? Ẹni mo fi hàn kí. Kí o sì rí dájú, máa sọ tó ṣẹlẹ̀ bẹ̀. Báríta Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ sọ. ajé wọlé. Ọ̀wá ẹ̀dọ̀ mi. Dábì, àtẹ̀jọ́jọ́ kan bọ̀ sí àwùjọ tí àkókò ẹni tí ò ní jẹ. Ìrìn ó máa ń Ẹ̀rọ alókè yẹn, ẹ má ṣe ayé léṣe. Ẹ̀rọ alókè yẹn. Kábíyèsí ti dá.
Adéwọ́dú mi ni bàbá ládọ́jà wọn. Ṣẹ̀kẹ̀ lọ bá jó. Adéwọ́dú mi ni ládọ́jà mi ni òjò ṣẹ̀dẹ̀. Ó ní ọjà tó dún.
fẹ́ tó ma. Ẹ̀jẹ̀ ká fẹ́ àlàáfíà fẹ́ tó ma. Àgbẹ̀ ti tó wà láwùjọ wa o. Ẹ jọ̀ọ́. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ àyè ká fún ó tì yín. Wọ́n láti lọ́mọ ìsíwájú. Mo fi Sìnẹ̀tọ̀ Fọlárìn. Ojú òní tì yín. Ojú ètí náà lẹ́ ojú ètí èdè bá. Ẹ káàbọ̀ sá. Kọ́lá wọlé bàbá àárín ìmọ̀ ọ̀dẹ̀ wọn. Fáàsì ẹjọ́. Ẹ jẹ́ kí wọ́n kí àpẹẹrẹ ẹ̀dàkẹ́ tó bẹ̀rẹ̀ ẹ̀dùn. Bàbá wa báyọ̀ lérò. Bí ṣùgbọ́n ẹ máa fi kábíyèsí lọ bá àìsẹ́jú márùn-ún kí bàbá wọn pẹ́ kó wà ní dáyé.
òsì níwájú àti lẹ́yìn àwí papọ̀ pẹ̀lú ìdùnnú ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí o. Your Excellencies and Royal Fathers, we'll take goodwill messages and for now we'll take just 3 to give thanks to goodwill messages. The very first person will be Agbaoye Kola Karim. Agbaoye Kola Karim will give us the first goodwill message. Agbaoye Kola Karim. Ẹ̀dẹ́kùnrin ẹ̀ lọlẹ̀ pátápátá thank you. Good morning, ladies and gentlemen. On behalf of His Majesty Oba Rashidi Adewo Akomoladoji, the 44th Olúbàdàn, and all sons and daughters of Ibadan, home and abroad and here present. Today, and all our guests from home and away, all our royal fathers here present, all our governors present and past governors here present, all members of National Assembly present, past, present, our judges, learned silks here present. I want to facilitate for this joyous occasion. This day is a day coming and a blessing in our life. There is a mark and a distinguished position to have the first of so many things, the first senator, the first governor, and now Olúbàdàn of Ibadan. Today is a joyous day, today is a momentous occasion, and today is a blessing, not only to Ibadan, all the sons and daughters of Ibadan, but to Nigeria as a whole. All of you are guests in here, is a testament to the beauty of the day itself. God bless you all, and God bless you. God bless you, sir. The next person that will be delivering a goodwill message, the President General of Central Council of Ibadan Indigenes, Baba Olóyè Adéníyì Adéwọlé. We give all glory to God. We welcome our fathers, royal fathers, political leaders in Nigeria. Thank you. Your Excellencies and Royal Fathers. Orin ìpínlẹ̀, àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, cultural stroke performances. Ìyẹn ló kàn báyìí, ẹ bá ní fún wọn ní àyè. Ọ̀yọ́ State Performing Troupe. Ẹ jẹ́ ká fúnra wa ní àyè. The award-winning global Ọ̀yọ́ State Performing Troupe. Ẹ bá ń ṣáwọn látẹ̀wọ́ ẹ̀dá ọkọ̀. Mo kí bàbá wa aṣíwájú gbogbo ilẹ̀ Ìbàdàn, bàbá wa Bọ̀dé Àmọ́. Níbo ni bọ́ọ̀lù náà? Bọ́ọ̀lù náà sọ. Ṣé nílẹ̀? Nílẹ̀ nígbà
lápapọ̀ lúùlù lápapọ̀ lúùlù o ọgbọ́n àwọn ọba aládé ń bẹ ní àwọn aládé ládé lóyè lóyè etí wọ́n tún sọ fún ọ wọ́n jẹ́ sọ fún ọ àwọn olódò òde wà ní ìjàgbá báàlù gbogbo àwọn aládé ládé ọyá 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 túdàlẹ̀ 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 túdàlẹ̀. Àkànmú ọ̀sẹ̀ ìṣòwò ó jèrè, ó ṣàbẹ̀wò níláárí, oríkúnjú òṣòṣè kúrò ní sẹ́nẹ́tọ̀, òwe ní gómìnà orítúnṣe ọdọọdún Ìbàdàn, ẹsẹ̀ kábíyèsí Olúbàdàn tilẹ̀ balẹ̀ bí gbọ́. Ọba ní ìgbẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ kú, ọba ní ìgbọ̀kùn lókùn lọ́wọ́ alágbèjì, kábíyèsí Àkànmú. Orí akẹ́kọ̀ọ́ pẹ̀láyé, pẹ̀lú lẹ́bù ṣe nílé ẹ̀rọ, àtẹ̀gbẹ́ lẹ́sẹ̀ áfẹ́dọ̀, kíní kẹ̀kẹ́ ṣe kíníkíní, tí balẹ̀ ti omi, gbogbo ọba lọ. Gbogbo ọmọ sákẹ́rù kan, bọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀gbẹ́ gbogbo ọmọ sómi sùn, ẹ̀yẹ́ mọ̀ nínà kájú, ọlọ́mọ ìkájú, ẹjọ́ gbogbo bí ogun, bí ogun, bí ogun, bí ogun, àkíkanjú lọ́dọ̀ rẹ̀ lójú láàrin àwọn akin, ẹ kú oríire. Kábíyèsí èyí. Kábíyèsí o.
Àṣẹ̀ká ìlọsẹ̀ àádọ́gbẹ̀. Orí ajẹ́kẹ́ tó bí ọdún gbogbo ti ní gbó. Orí ajẹ́kẹ́ tó bí ọdún gbogbo ti ní gbó. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ bí àgbàkẹ́ tí wọ́n tó ti 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 wọ́n tó wọ́n wọ́n tó wọ́n tẹ́tẹ́tẹ́tẹ́ ọdún kìíní. Kò sí náà ṣe gbélé ayé tó ẹ̀ẹ́dí fọwọ́ ní méjèèjì kan ọ̀rọ̀ tẹ́ ẹ̀ fi sí ayé. Orí adé o, àtìyá pẹ̀gẹ́, èé ti ṣe ẹ̀sọ́ ní ti bá rẹ̀ ààrẹ orílẹ̀-èdè yìí ń bẹ ní Ìbàdàn tí wọ́n dé. Ọ̀sán fún ọ, ọ̀dà orílẹ̀-èdè wà ní, àwọn lọ́ba wà ní, àwọn lóyè wà ní, olóyè wà ní. Bọ́lá. Ṣèyí Mákindé gbọ́dọ̀ pé ó gbọ́ lórí ètò yìí. Ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu olówó orí kìíní kankan ò ní ṣe ní máa ṣe ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ọmọ olódó ọdẹ ọmọ olódó ní ìgúndẹ̀gún tí bẹ̀rù ní bàbá tó fi yé lọ́wọ́ ẹ̀sà kòyí ọmọ àgbẹ̀yìn lóbi lọ́dún láta ẹ̀dí ọmọ alẹ́rí ikú gbogbo ní mọ́tẹ́lẹ̀ fún ọmọ àwọn àti ẹ̀yọ nílé ọmọ olódó ọdẹ ọmọ àkọ́mú ọ̀yà gbọ́dọ̀ mọ méjì kàgbẹ̀ ọ̀yà gbọ́dọ̀ nínú ní ìbá tó fi ọlọ́mọ ọ̀yà gẹ́gẹ́ mọ bẹ̀rẹ̀ sí lálẹ́ ẹ̀kẹ́kẹ́ nílé ọmọ olódó ọdẹ ṣèyí ọmọ Mákindé ó kì í ẹ̀ka àbọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wà rí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wà rí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wà yí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wà yí Ṣèyí Mákindé ní gómìnà wa gómìnà tá a mú táyì rẹ̀ sípò tí fojoojúmọ́ ṣe tó tuntun olú tí ọmọ aráàlú ẹbí ọ̀sẹ̀ òye ìgbàjà akẹ́kílẹ́kùn òkúndàjẹ́ kẹrùkẹrù onílé káyàkáyọ̀ àpilẹ̀kọ̀ kúndé oúnjẹ Ṣèyí kì í bẹ̀rẹ̀ lọ́wọ́ àlejò mọ́tò tọwọ́ ẹ̀ ọ̀run torí ọmọ ẹ̀jẹ̀ lọ aṣòlùkú yẹn Ṣèyí lùlàmẹ́ Ṣèyí ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo èèyàn wà oníkálukú ní wọ́n fẹ́ wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dákọ́ bá lọ rẹ̀ bá wá ṣe Ṣèyí ní gómìnà wa olùkùnkùn wọn ọmọ aráàlú ẹbí ọ̀tọ̀ òfin ìjẹjà wọ́n ètò wọn fún ẹgbẹ́ bá mú ọ̀rẹ́ bá kú ọmọ alámẹsẹ ọmọ búdibúdi àtẹ̀túwọ̀tìwọ̀tì ọmọ fẹ́ẹ́ ọmọ sọ́run ní ọ̀gbẹ́ àjọ ẹgbẹ́ mẹjọ ọ̀gbìn lẹ́ni tí ọ̀fẹ́rẹ́ mi ní ojú tí ọmọ kọrùn gẹ́gẹ́ sí iye mẹ́tí ẹ̀dá àbọ̀kù ń lọ sọ́dọ̀ délé ẹja. Lawal. Dẹ́bùtì gómìnà wa. Bọ́lá wa ní ìbá mi ìbá. Dẹ́bùtì gómìnà. Ẹkú ìnáwó ọjọ́ sí làgbọ́ òye. Bàbá mi tó lókù wá. Dẹ́bùtì gómìnà wa. Bọ́lá wa bí
ṣẹṣẹ tẹ́lẹ̀ eléyìí náà ẹ tún dúró sí ṣèyí ọmọ Mákindé òsì báyọ̀ láwa ni ẹ̀rù nígbà bí iná ọmọ ìgbẹ́ dúdú àwọn nọ́mbà àdọ̀yọ́ mú kò bàjẹ́ láyé ojúmọ́ láyé ńlá láyé lábẹ́jà àbọ̀mọ́ kò bàjẹ́ lórí yìí báyẹ̀ ìlú Ọ̀yọ́ tún bàjẹ́ ò báyọ̀ láwa ni báyìí láwa ni. Onígbò ẹkú kálẹ̀ bá mi, kábíyèsí ẹbí ìgbò. Onígbò onígbàgbà àbí ẹbẹ̀rẹ̀ gbẹ́ni lọ o. Àgbàdo fúnfún èsì òun òye gbogbo wájà kẹjà tó bá fojú ní kọ̀ọ̀kọ̀dá ìlú omi. Ìyá yọ sí kì í yàwó pẹ̀lú mi bá fẹ́. Kábíyèsí òní ìgbò ọba àjọba lọ. Onígbò kú kálẹ̀ bá mi. Ayé ń bẹ níbí, aláàfin ìgbọ̀yọ́. Aláàfin ìsọyọ, ikú bàbá rẹ̀ yé, alábíyá kìí. For the Christian prayer, Baba pray Sunday of Makinde. For the Islamic prayer, Chief Imam of Ibadan, Sheikh Abdulgani Agbotomo Kekere. Please, wherever they are, make way for them. Then for the Ìṣẹ̀ṣe Araba Ìbàdàn, ẹ jẹ́ bá ń fún wọn láyè níbikíbi táwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá wà. Bàbá Primate Sunday Ọlámákindé bá ń fún wọn láyè tó wá wájú. Chief Imam Ibadan land, Sheikh Abdulgani Agbotomo Kekere bá ń fún wọn láyè. Araba Ìbàdàn náà ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ wájú o. Ẹ bá ń fún wọn láyè tó wá wájú. Ẹ ṣé gan-an. Mọ́gàjí Joseph Pépè, I recognize you, sir. Thank you for the great work you are doing with the China-Nigeria relationship. Thank you, sir. I'm sure all Igbo people doing business, they are grateful for what you are doing. Onígbò ìgbà tó wọ́n níyì. Nígbà tí ó ti padà sọ́dọ̀ Olúgbò lóko lọ ọmọ rẹ́rìn fún ọba kámúso ọbẹ̀ kò sí sọlá ni. Owó ní ìbò ìgbà yẹn. Bàbá kò tó ọjọ́ rẹ̀ sí ọ. Owó tún ìrìn o. Akọ́sọ́dọ̀ náà pátá di ìjọba. Ìgbà tó wọ́n ní Adébísí. Ìlú Canada ni mo ti kọ́kọ́ bọ̀ ọ̀wọ́ adé. Àná bí a kì í wò. Mọ́gàjí Asòyí Ìwádìí ọ̀rẹ́ President. Mọ́gàjí lásìkò bí a ti pín tó ní Àjàlá Olùkadé. Máa lè sábàá sí ẹlẹ́bàá ọ̀wọ̀. Máa lè alábẹ̀rẹ̀. Máa lè àbáyọ̀mí Bàràwọ́ sí. Máa lè ọmọdéjì Ìsáàkà Ọláwá. Máa lè nù ní Akíbadé Onílárí Àkọlá. Máa lè àgbò ìbẹ̀rẹ̀ pàdé. Àìkókìkì àti Máa Àjímájàsán. Ṣùgbọ́nlá olúbu ẹ̀rù lábí owó ọmọ àti ìgbà.
fúnra wọn. Olùkọ́ kátó bá ní ìrìn àjò. Ó yẹ káwọn ẹni tí a bá ń bá lọ. Olùkọ́ apaniwà láyé, apaniwà lọ́nà. Ó yẹ káwọn ẹni bá rìn ayé sọ̀rọ̀. Olùkọ́ kátó bá ní ìrìn àjò. Ó yẹ káwọn ẹni tí a bá ń bá lọ. Apaniwà láyé, apaniwà lọ́nà. Olùkọ́ ó yẹ kàwé ní báyìí àìsàn onílàjẹ́ onílàjẹ́. Thank you. Bí a ti sọ̀rọ̀ ìmáàmù ilẹ̀ Ìbàdàn, wọ́n ti wà ní ìtàkùnkọ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ní. Bákan náà mo rí ẹni àdúrà Ọlọ́run tí wọ́n máa fún wa lọ́wọ́ fún àdúrà àti àwọn oníṣẹ̀ṣe mẹ́ta lọ́wọ́. Ẹ máa lọ fún ọ̀nà ọba àjẹsẹ́. Ẹni kó sí láàyà rẹ̀ wò, ó wo abẹ́ rẹ̀ wò, bóyá kò bá gbé ní àgbẹ̀fẹ̀. Láàmù bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Àtúfẹ́ o. Àràbà Awolẹ̀ Ìbàdàn. Bí wọ́n bá wà bẹ́ẹ̀, máa déwájú fún àwọn oníṣẹ̀ṣe pápọ̀. Olùkọ́ ẹ wálé wọ́n fẹ́ ṣàdúrà. Àdúrà máa gbà ó. While we await the traditional worshippers who will join us, Araba ilẹ̀ Ìbàdàn ibikíbi tẹ́ bá wà ẹ jọ̀ọ́ ẹ wá síbi géètì mi á jẹ́ kẹ́ wọlé. Araba ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí a ti ń sọ fún yín wípé ònílò ní ẹni tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀ níbi ayẹyẹ ìgbádé kábíyèsí ìpínlẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àkọ́kọ́ èyí tí ó jẹ́ pé wọ́n gbadé lónìí. But while we wait and we are about to take the opening prayers, students are here of the greatest Nigerian students. Articulate Nigerian students. Greatest Toto. Greatest Toto. Kulu. Thank you, we appreciate you. The governor of your state appreciates you. His Excellency the President of the Federal Republic of Nigeria, he appreciates you as well. Thank you, we recognize all student leaders from wherever you have come from. Thank you so much. Alhaji, ẹ̀jẹ̀ àgbàdúrà bẹ̀rẹ̀. Àdúrà ìbẹ̀rẹ̀ ní ìlànà ti ìfẹ́ ní bàbá mi. Don't put this camera. Don't put this camera down. This is what I'm saying. I got to open it down. See that I'm using phone. See the guys are using phone. Phone cannot buy your camera. Phone cannot buy this camera. Everyone there. Ọpẹ́ ni fún èyí fún ọpẹ́ wọn Olúwa ẹ̀bùn kíkún àtàwọn tí ara wọn gbẹ́gbẹ́ wà pẹ̀lú rẹ̀ Olúwa ìdílé rẹ̀ àtọ́mọ àtàwọn bá ní wà pẹ̀lú ọmọ Olúwa Ìbàdàn lọ́jọ́ bàjẹ́ ní àsìkò rẹ̀ Olúwa nígbà tó bá kó sára lọ́jọ́ tí Ìbàdàn bàjẹ́ Olúwa gbàdúrà fún orílẹ̀-èdè wa Olúwa lọ́wọ́ ló gba ìdájọ́ àlè tí báyìí ó ní láyọ̀ àtàlàfíà àbàjọ àfi gómìnà Ọ̀yọ́ ṣe ìtẹ́kọ̀dára fún wọn Olúwa ìdìbò oúnjẹ tó máa bá wa ní Olúwa ẹ̀dá gbó ní àyíwá lónìí Olúwa oṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ẹ̀bá ilé wọn jáde Olúwa ní àsìkò tí a bá wa àṣírí Lágbàjà jẹ́ kí Ìbàdàn state kẹ́kọ̀ọ́ kó sí Olúwa ní àsìkò rẹ̀ jẹ́ kí Ìbàdàn state kẹ́kọ̀ọ́ kó sí Olúwa ní àsìkò tí Ṣèyí Mákindé jẹ́ kí Ìbàdàn state kẹ́kọ̀ọ́ kó sí Olúwa ọmọ iná wọ̀ ìfọmọ bá wa dé adúpẹ́ o bàbá adúpẹ́ o ọmọ adúpẹ́ o mímọ́ kẹfà wa gbé kí kòkòrò ní kó sì wà pẹ̀lú Ìbàdàn kí Ìbàdàn mọ́ bàjẹ́ láé àti láéláé. Olúwa yóò mú àdúrà náà lọ sí ilé àṣẹ. Ẹ jẹ́ ká pe aṣojú
lè má mú lẹ̀ Ìbàdàn bàbá wa agbọ́ ọ̀tọ̀ méke ní ìlànà ti ẹ̀sìn Islam Yorùbá pọ́nbélé. Ní orúkọ bàbá wa ìmọ̀mọ́ ilẹ̀ Ìbàdàn bàbá wa agbọ́tọ̀mọ kékeré àti gbogbo ìgbìmọ̀ ni wọ́n fi ń kí gbogbo àwọn ọmọ Ìbàdàn lápapọ̀ pé a kú oríire ti bàbá wa Olúbàdàn tuntun Ọlọ́run musa àti àlùbáríkà sí jẹ́ni wọn ogun níbẹ̀ kọ́lá àwọn ogun níbẹ̀ gbogbo àwọn ọmọ Ìbàdàn ní àsìkò wọn lọ́mọ́sàájú ọ̀dà fún wa. látòrí bàbá wa àgbà Tinubu tí wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì wa àti gbogbo ẹni tó wà fún lónìí Ọlọ́run dákun àtàwọlá níbi Muhammad ní sàbánijó tẹ̀ kọ̀ọ̀kan wa. bàbá wa gómìnà Ọ̀yọ́ state àti gbogbo òfin àti gbogbo àwọn ọmọ Ìbàdàn látòkè ní kẹ́kẹ́ àjọṣe bàbá yọ ọ̀dà fún wa. ọlá bismillahir rahmanir rahim. àmọ̀dá ní ìlànà rọ́bìnrin àlàní. àmọ̀dá ní ìlànà rọ́bìnrin àlàní. àmọ̀dá ní ìlànà rọ́bìnrin àlàní. tòun wà láàyò ọ̀lú sẹ́lẹ̀ ètò àṣídì. tòun wà láàdé ọ̀lú gómìnà àṣídì. tòun wà láàdé ọ̀lú ọba Ìbàdàn. Jẹ́pà wọ́n tún wà lára bẹ̀ Ọlọ́run. Jẹ́ bí wọ́n gùn níbẹ̀ tó bá wọ́n ti máa jọ. Jẹ́pà wọ́n tún wà lára bẹ̀ Olúwa. Jẹ́ bí wọ́n gùn níbẹ̀. Ẹjẹ́ mi lè nípa jẹ́pà wọ́n tún wà lára bẹ̀ Olúwa. Jẹ́ bí wọ́n gùn níbẹ̀. Olúwa ọba jẹ́gbà ojú wa lára àbẹ̀ Olúwa jẹ̀mí wọ́n mú níbẹ̀ àbẹ̀ Olúwa. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والحاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين àdúrà náà ni ẹtì gbọ́n àdúrà tí a gbà lákọ̀ọ́kọ́ àdúlẹ̀kejì Ọlọ́run lọlé àṣẹ àdúrà ìṣẹ̀ṣe yọ tẹ̀lé láìpẹ́ ni torí pé wọ́n wà níbi tí wọ́n ti ń ṣe àwọn ètò tó tọ́ tó yẹ tá a máa ṣe fún ọba wa nílẹ̀ Ìbàdàn kò tán bá dé àjẹkẹ́ mọ̀ Dayọ̀. Thank you so much. Your Excellencies, the Royal Majesties, Royal Highnesses, distinguished guests, eminent sons and daughters of Ibadan land, illustrious guests from near and far, ladies and gentlemen, it is with profound joy, gratitude, and a deep sense of history that I welcome you all to this epoch-making occasion, the coronation of the 44th Olúbàdàn of Ibadan, His Imperial Majesty Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà the first. Ẹ dákun ẹ bá ń pariwo kábíyèsí o. Kábíyèsí o. Today, Friday, September 26, 2025, will be written in gold ink in the annals of Ibadan history, and I dare to say Nigerian history. For on this day,
We're not only here to celebrate the enthronement of just a new monarch, but also to reaffirm the timeless traditions, unity, and resilience of a people whose story has shaped the political, cultural, and social destiny of Yoruba land and Nigeria. If you allow me to speak about the institution of Yoruba land, it's not about wealth, it's about seniority, about who, after several years, stays in the line and manages to wear the crown. In Ibadan, we don't fight for crowns. In Ibadan, we know who is next. And that's why they call us Ibadan. Oh my God, Ifuyo. Because the day you announce the death of an Olubadan, we know who is the next Olubadan. And so to celebrate our land, we are here not just to crown a new monarch. We are here to celebrate an enduring culture. And so once again, wherever you are, ẹ̀dàpọ̀ ẹ̀bá mi pariwo kábíyèsí o. Níbàdàn ni wọ́n bí mi sí o. Níbàdàn ni wọ́n bí wá sí o. Bàbá tí wọ́n pẹ̀lú wọn lónìí ilẹ̀. Bàbá tí wọ́n pẹ̀lú wọn lónìí ilẹ̀. Níbàdàn o. Táyọ̀ ló mi kọ́ ẹ̀ sí ni wọ́n bí mi sí. Ẹ ṣé bàbá Honorable. Your Excellencies, while we await the #1 citizen of Nigeria, President and Commander-in-Chief of the Armed and Unarmed Forces of the Federal Republic of Nigeria, His Excellency, President Ahmed Bola Tinubu, GCFR, and of course, his star-studded entourage, as well as our governor in Oyo State, the one and only GSM. His Excellency Governor Seyi Makinde, I'm tempted to say Seyi Eda. Seyi Eda. Oya 1, Seyi, 2, 3, 4, Seyi, 5, Seyi, 6, Seyi, 7, 8. Ohun ni ẹ̀wé ilé síwájú. Ohun ni ẹ̀wé ilé sẹ́yìn. Ṣé Mákindé náà máa dìbò wá fún? Torí pé òun làwọn Ọ̀yọ́ ń fẹ́. Ìjọba mẹ́kò fún. Òun ní ẹ̀wé ìgbélé síwájú. Òun ní ẹ̀wé fi àṣẹ. Èyí Mákindé náà máa dìbò wá fún. Torí pé òun làwọn Ọ̀yọ́ ń fẹ́. Òun ìjọba mẹ́kò fún. Thank you, Taye Gọ́dọ̀sẹ̀. Ní báyìí, bó ṣe wà lórí ìwé ìléwọ́ wa. Thank you, Taye Gọ́dọ̀sẹ̀. Ní báyìí, bó ṣe wà lórí ìwé ìléwọ́ wa.